Kí ni ìbáṣepọ̀ tí ọ̀ranyàn yìí tó wá ní pẹ̀lú àwọn ọmọ ìyá méje tá a máa ń gbọ́ tó sọ pé alákẹ́tù onísàbẹ̀ gbogbo ẹ̀ bá ọ̀ràngún ilé ìlà kí ni ìbáṣepọ̀ tí ó ní kí làsopọ̀ wọn ǹjẹ́ ó wà bí? Ó wà. Ẹ ṣeun. Àjọṣepọ̀ wà. Nígbà kan wà tí Ifẹ̀ dàbí Federal Capital Territory. Ẹ gbàgbé pé torí pa ní ọ̀pọ̀lọpọ̀ evidences. Ìgbà kan wà tó yẹ pé both political and spiritual capital ní Ifẹ̀ jẹ́. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára dẹ̀ fẹ́ align with it. Pẹ̀lú rẹ̀. Ó dàbí kí ẹgbẹ́ òṣèlú mẹ́ta mẹ́rin wà. Kíkan wá jẹ́ ruling party. Tí ruling party yẹn bá lágbára tó bá da lágbára dé àárín kan, ẹ rí i pé àwọn other party, àwọn members of the other party, wọ́n máa di ṣé defect the camp sí people. So kí náà ń lọ the camp ṣe ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn position tán wà bí tán ti kúrò ló fún wọn o. Bẹ́ẹ̀ ni. Àwọn òpó táwọn bá wà ní ibẹ̀ yẹn àwọn mà ní more recognition. Bẹ́ẹ̀ ni. Bí ayé yí sí ni. Bí ayé ẹ jẹ́ ká tù síbẹ̀. Àwọn aláyé ń yẹ lọ́wọ́ báyìí. So àsìkò wọn wà tí Ifẹ̀ jẹ́ bí agbára bí war power láàrin wọn. Ok. Èyí tí ò bá tí wà ní connection ní Ifẹ̀ nù wọn was nothing then. Kò ń ṣe èèyàn. Alákòóso òlú ẹ̀ ní o. Bẹ́ẹ̀ kò ríta. So bí alliance ni wọ́n. Alliance gan kọ́ o. They move bí wọ́n move kọjá alliance o. Ohun tó ń ṣe ni wọ́n integrate. Òyìnbó tí mo lè lò nìyẹn. Ara wọn through marriage alliances. Kì í kàn ṣe ordinary alliances. Integrate. Ìmí ọmọ tiẹ̀ lóbìnrin ló mú lọ. Bẹ́ẹ̀rọ̀ tí gbogbo wa make ni pé wọ́n bẹ́lẹ̀ bá ti fẹ́ sọ á ní Oduduwa ló bí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Olofin ni wọ́n rúùlù ní Ifẹ̀ nígbà tí Ifẹ̀ wà tó wà ní height of its glory. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Olofin náà rúùlù. Àwọn Olofin wọ̀nyẹn ní àwọn ọba ìlú kéékèèké káàkiri náà wá ń bá wọn dáná àdá kan wá fẹ́ ọmọbìnrin wọn lọ. Tọ́nbẹ̀rẹ̀ ti fẹ́ ọmọbìnrin lọ ọmọ ọba Ifẹ̀ náà fẹ́ lọ yẹn. Whoever tí ọmọbìnrin yẹn bá bí fún wọn lọ́nà tó jẹ́ ọmọ ọkùnrin next ọba nílùú yẹn òun ló máa jẹ́. Tó bá wá di ọba tán á wá sí Ifẹ̀. Moment tó bá wá lọ bí ìgbà tí grandchild wá kí bàbá ẹ̀ tó bá ti wá ń lọ palace á wá kó ẹ̀bùn tó pọ̀ wọ́n wá fún un. Kí làwọn ẹ̀bùn tó pọn dandan gbà yẹn lọ́hùn? Beads, àwọn brass, idẹ tó máa kó lé wọn lọ́wọ́ nìyẹn. Ohun táwọn dẹ̀ ń lò ní palace ń bí nìyẹn. So ní palace ẹ̀ lọ́hùn sìn òun náà máa wá bẹ̀rẹ̀ sí ní lo idẹ àti beads. There's an identification. Tẹ́ bá wá dé ọ̀dọ̀ ẹ̀ ìwọ náà máa ti dọlọ́rọ̀ ọmọ Olofin lèmi ń fẹ́. Tẹ́ bá wò ẹ́ rí pé bàbá ẹ̀ ò bá Olofin tán. Bàbá tiẹ̀ lọ fẹ́ èèyàn látọ̀hún ni. Bẹ̀t nítorí wípé ibẹ̀ láyé wà ńgbà náà lọ́hùn ó ti di ọmọ Olofin. So bẹ́ẹ̀ bá wá ń sọ̀rọ̀ nípa àwọn alákẹ́tù. Ìtàn sọ fún wa wípé ibi tó ń pè nílé Kétu ó ti wà ṣáájú kan tó bẹ̀rẹ̀ Oduduwa gan. Lábẹ́ ẹni tó ń pè ní Ṣòro Pàṣán. Bí Ṣòro Pàṣán ló wá fẹ́ mọ́ni dẹ ọmọ Olofin. Òun ló bí ẹni tó ń pè ní alákẹ́tù. Alákẹ́tù ló ń wá bẹ̀rẹ̀ sí ní ṣàkóso Kétu. The same money dẹ̀yẹn náà ló bí Aláké. Òun ló wá dolórí Aké. Ṣé rí lára àwọn Olofin tí à ń wí yìí ṣé ẹ gbàgbé pé Ògún fúnra ẹ̀ jẹ́ Olofin. Ògún gangan Olofin ni. Ẹ rí i pé ọmọ Olofin ni wọ́n pè é. Wọn ò sọ pé ọmọ Olúfẹ̀. Bí ẹ bá fẹ́ sọ pé ọmọ Olúfẹ̀ a jẹ́ pé máa padà sọ́dọ̀ àwọn tí wọ́n ń pè ní àwọn aládìkún
irú àwọn ọba tó wà ní Ṣẹ̀pẹ̀tẹ̀rí, irú àwọn ọba tó wà ní Ìfọ̀n Òròlú, Ìfọ̀n lọ́nà Benin after Ọ̀wọ̀, àwọn ọmọ Olúfẹ̀ nìyẹn. Bẹ̀rẹ̀ àwọn ọmọ Ọlọ́fin, àwọn náà dá dúró. Ẹ wá rí pé majority àwọn ọba yẹn ọmọ Ọlọ́fin ni wọ́n ń pè wọ́n. Títí káwọn Aláàfin, ọmọ Ọlọ́fin náà pè wọ́n. Títí káwọn Olúgbọ́n, Àrẹ̀sà, ọmọ Ọlọ́fin ni wọ́n pè wọ́n. Bí iná ọmọ Ọlọ́fin ń sìn, dímínì wípé wọ́n ní connection ní the same source. Bẹ́ẹ̀ ọmọ Ọlọ́fin wọn ò túmọ̀ sí pé Ọlọ́fin ló bí bàbá wọn. Ó ṣe ṣe kó jẹ́ ìyá wọn. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ. Ọmọbìnrin kan wà tí bàbá tó ń pè ní Ọba Lọ́ràn bí nífẹ̀ẹ́. Wọ́n ń pe bàbá yẹn bí ọmọbìnrin, ọmọkùnrin jàre tó ń pè ní Tẹ̀lú. Ẹ ti gbọ́tàn Ìwórì. Lẹ́yìn tó bí Tẹ̀lú, ó bí Tẹ̀lé. Tẹ̀lú jẹ́ ọkùnrin, Tẹ̀lé jẹ́ obìnrin. Ẹ wá rí Tẹ̀lé lọ fẹ́ Olúgbọ́n, àmọ́ ká má sọ. Ẹ wá rí Tẹ̀lú, òun dúró ńlé fẹ́yàwó, àmọ́ wọ́n sún kúrò ibi ìpìlẹ̀ Ìwó nìyẹn. Ṣé ẹ rí pé láti ìdí Tẹ̀lú, Ọlọ́fin ti bá láti ìlà Ọba Lọ́ràn sí Lúwo, Ọlọ́fin ti bá Olúgbọ́n tan again bẹ́yẹn. Ọmọ tí ọmọbìnrin tó ń pè ní Tẹ̀lé bí fún Olúgbọ́n, ọmọ Ọlọ́fin ni lápá kan. Tẹ̀lé tún wá bí ọmọ ọkùnrin fún Olúgbọ́n, ó wà lára àwọn tó wà ní Ìwó ńsìn. Ìpìlẹ̀ ibi tó fi ń kí Ìwó gan ọlọ́mọ olódò ọba yàtọ̀ sí pósàn lẹ́yìn kò lélẹ̀ ni mo ra ajá kékeré yẹn gbèsè délẹ̀délẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Ẹni pọ́n bọ́lọ́fin tán, Aláké bọ́lọ́fin tán. So Ọ̀rànmíyàn ọmọ Ògún ọmọ Ọlọ́fin. So ẹ̀fà tí Ọ̀rànmíyàn bá wá tún bí tó bá ń rúlù lẹ́niwẹ̀ẹ́ ọmọ Ọlọ́fin ni. So kò wá sí pé ẹnìkan bímọ méje kankan. Ó ṣeé ṣe kárẹ́ ni tó bímọ méje nínú ilé tiẹ̀ o. For example, nínú ilé Ọ̀rànmíyàn èmi lè ka mọ méje. Wrongly dẹ̀rẹ̀ ńgbà tá à ń sọ ìtàn a lè máa wá gbé ọmọ méje Ọ̀rànyàn ká máa gbé fún Odùduwà. After all, àṣàkà Aláàfin nìkan náà àwọn ọmọ Ọ̀rànyàn, àṣàkà ọba Àbíní nìkan náà àwọn ọmọ Ọ̀rànyàn, kò di méjì. Àṣàkà Olókò ní ọmọ Ọ̀rànyàn, kò di mẹ́ta. Àyàká padà sọ́dọ̀ wọn nífẹ̀ẹ́ ilé Ìrèdùnmí, ọwọ́ Ìrèdùnmí, Bìrìtì Òkun, kò di márùn-ún. Ìlú tó ń pè ní Dùàní, kò di mẹ́fà. Olókò Ọ̀ṣìlẹ̀ ló bá di méje. So àwọn tẹ́mi mọ̀ lọ́mọ Ọ̀rànyàn nìyẹn. Bóyá bá sọ fún mi pé méje lọ́mọ tó Ọ̀rànyàn bí, bíá fine and good. Ṣùgbọ́n kì í ṣe ẹni tí ò tọ́ tí wọ́n jọ tán. Bódò àbá gbé ọmọ méje gan kò kan Ọ̀rànyàn. Ẹ rí nínú ìtàn, bóyá àtijọ́ sọ̀rọ̀ náà rí bóyá bí ọdún mẹ́ta tí mo sọ fún yín wípé nínú líìsì tó sọ̀rọ̀ ọdún ọmọ méje, nínú líìsì yẹn sọ wípé wọ́n bí Olówu, Alákétu, bẹ́ẹ̀ni Ọ̀ràngún, Onípòpó, Àkálẹ̀, Onípòpó, Oníṣàbẹ́ àbí Oníṣàbẹ́ ni wọ́n ń pè é. Ọ̀ràngún Ọba Ọ̀bẹ̀ní, mo ti kọ Ọ̀ràngún náà, Ọba Ọ̀bẹ̀ní. Then Ọ̀rànmíyàn wọ́n ní last born, ó wá jẹ́ méje àbí? Fine. Mo wá ní wọ́n sọ pé Ọ̀rànmíyàn ní last born nínú àwọn méje. Àtúnwá lọ Benin wá sọ pé Ọ̀rànyàn ni bàbá tó bí àwọn. Ìyẹn àbúrò wọn, àbúrò Ọba Benin wá sọ pé òun ni bàbá wọn. So ṣe ti rí, mo ní ibi tí àwọn èèyàn ti dúró gbẹ́jọ́ nìyẹn. Torí in the first place, ibi tẹ́ ti rí wípé kò sí tó jọmọ méje nìyẹn. Because even náà àwọn odù tá a sọ wípé ó jẹ́ ọ̀rá kìíní tá a ti ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn sọ wípé ọba Ìgódó wà tí wọ́n pè ní Olúbíní tó ti wà tipẹ́. Ìyẹn yàtọ̀ sí ìgbà tí Ọ̀rànyàn yẹn ṣe wá lọ fi ọmọ ẹ̀ sí wọn lórí. Àwọn yẹn ti ń jẹ tẹ́lẹ̀ sẹ́yìn as Olúbíní, ṣùgbọ́n ọmọ Ìgódó ni wọ́n.
Ìgódó ni ọmọ Akòdì Ìdù. Akòdì Ìdù nìyẹn nílòdè Ilé-Ifẹ̀. Ọmọ Ọlọ́fin ni gbogbo wọn, Ọlọ́fin àdẹ̀. Lẹ́sìn sọ pé ẹ ní ọ̀run ọba Àdó lábẹ́ àkóso wọn ló wà láyé àtijọ́. So bẹ́ẹ̀ bá rí Ìdù ní Benin, agboolé Ìdù náà nìyẹn nílòdè. Òun ló bí ẹni tí wọ́n ń pè ní àgbà àkọ́kọ́ tí wọ́n ń pè ní ọba Àgódó tí wọ́n pè ní Ìdù. So ó wà lára àwọn ọmọ Ọlọ́fin, kì í ṣe Odùduwà ló bí àtọ́. Ìgbà tó yá àwọn ará Benin ṣe mọ̀ pé àwọn àlejò míì tún kún wọn. Àwọn tẹ àwọn ọmọ ọba Àgódó mọ́lẹ̀, wọn ò fẹ́ kán gbórí mọ́. Torí pé wọ́n wá lágbára jù, wọ́n wá sọ ọ́ di tí wọ́n ń pè ní confederation. Báwo ni mo fẹ́ pè é? Ìjọba alájùmọ̀ṣe. So kó bàbá wàá dìjà, gbogbo wa jókòó, ìwọ ò lè ṣàkóso, ìwọ ò lè ṣàkóso, ìwọ ò lè ṣàkóso. Àwọn ọmọ ọba yìí dẹ̀rẹ̀ nígbà kan ṣàkóso mọ́. Wọ́n wá tẹ orí àwọn ọmọ ọba yẹn mọ́lẹ̀. Àwọn yẹn ń ṣàkóso lágboolé wọn lásán, wọn ò jẹ́ kán ṣàkóso yíká ìlú. Wọ́n wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ a máa lọ mú àwọn àlejò wá tí ò ní lè ta wá lẹ́nu. Wọ́n máa wá bọ́ sínú igbó, wọ́n á kidnap àlejò, wọ́n á mú wá sí ìgboro ìlú, wọ́n á wá fi jọba. Òun làwọn Benin ń pè ní Ògìso. Táwọn aráàlú bá béèrè pé àmọ́ eléyìí rí níbo ni eléyìí ti wá, wọ́n á ní kí wọ́n má bá àwọn kí wọ́n má question àwọn gods o wípé eléyìí ọba tẹ̀ ń wò yìí àti sky ló ti já wá. King of sky láti ẹ mọ̀ pé àwọn náà lọ mú wá. Ṣùgbọ́n torí pé Odùfá rẹ́kọ̀dù much of this thing down, fi hàn wípé àwọn tó ń pè ní Èwí Ládónsìn, lára olóyè Èwí ti jẹ ọba àbínírí, ó ti jẹ Ògìsórí. Ẹni tí Èwí tó banish nílé tó lè dànù. Àwọn orìnrìn ó bọ́ sọ́wọ́ àwọn ará Benin àsìkò táwọn fẹ́ jẹ ní ọba Benin, wọ́n wá fi jẹ. Ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àtijọ́ ní òde tí fagun ó ní tọ àjòjì tó ń bọ̀ ní ẹ mú jọba o. Ẹ̀zálẹ̀ òun náà ni wọ́n fi jọba ní Benin bí tí mò ń fàyọ nìyẹn. Now ṣe rí pé wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n ti sidetrack àwọn tó ń jẹ́ royal house. Òun ni wọ́n ṣe until ìgbà tí Ọ̀rànyàn wá padà wá lọ install ọmọ ẹ̀ lé wọn lérí. Ṣe rí pé ó ti di 2 dynasties. Dynasty tàwọn Ìdù ọ̀tọ̀ ni, dynasty ti ilé Ọ̀rànyàn ọ̀tọ̀ ni. Òun ni president ọba Benin sìn. Àwọn tàkọ́kọ́ àwọn wà ń bẹ̀, àwọn náà ń pè ní Ògìámẹ̀ Ọ̀dẹ́àrèbà ní Benin sìn. Àwọn náà wà ń bẹ̀. Ẹ rí i pé kò dọ́gba. Now you are now calling Ọ̀rànmíyàn àti ọba Benin children of Oduduwa, and you listed them as méje. Ṣé ẹ rí i pé ó takora wọn? Làwọn ará Benin fi lè máa sọ ntọ́ wọn sọ ń sìn, torí pé wọ́n rí i pé àwọn ìtọ́ ń sọ̀rọ̀ yìí ṣé wọ́n jókòó ntọ́ ń sọ ṣá. Àgbékalẹ̀ Ògún mọ́ kò ní ìtumọ̀. So ọ̀ntì tá a bá mú àwọn àìdíà yẹn kúrò, ọmọ Ọlọ́fin pọ̀, Ọlọ́fin dẹ̀ pọ̀, kì í ṣe Odùduwà nìkan ló ń jẹ́ Ọlọ́fin. Odùduwà láwọn ọmọ tiẹ̀, àwọn Ọlọ́fin tó kù náà ní. Gbogbo àwọn Ọlọ́fin yẹn dẹ̀rẹ́ Ifẹ̀ náà rúùlù. Oòduà ò ga jù wọ́n lọ, ṣùgbọ́n òun introduce nǹkankan, ó expand the territory yẹn so far ju gbogbo àwọn Ọlọ́fin tó kù lọ. Ìdí tí wọ́n fi fún credit tó ju àwọn Ọlọ́fin tó kù lọ nìyẹn. Kò túmọ̀ sí wípé òun ló bí gbogbo àwọn ọmọ ọba.